but lè sọ pé àwọn nìkan náà àwa tá a jẹ́ citizen kan ó ní part táwa náà play àjọ da Nàìjíríà ní àjọ bà Nàìjíríà jẹ́ ni ó kàn ṣe pé ìtàwọn dá dẹ̀ ló pọ̀ jù àbọ̀rọ̀ mi ò yẹ yín sìn so tá a bá fẹ́ correct Nàìjíríà gbogbo wa la gbọ́dọ̀ correct ara wa so tí máa lọ example a typical example of this is ọ̀rọ̀ iṣẹ́ ẹ mọ̀ pé Nàìjíríà a ní high rate of unemployment tí kí n bẹ̀rẹ̀ pẹ̀lú yẹn ṣẹ́rí there is that mentality pé tó bá ti lọ sí university o tó bá máa fi graduate it is the government that is going to provide you jobs ṣó yẹ yín sìn and which is possible kí government provide gbogbo citizens ẹ̀ ní job Nigeria is over 200 million citizens àti karawa àpá ní diaspora àti karawa mọ́ wọn so ẹ jẹ́ expect pé kí government kó provide gbogbo yín níṣẹ́ which is not possible. Are we creative? Why did you go to university? Why did you go study? If you think you are not creative, so no, ogbọ́dọ̀ wà creative, especially those that studied business management, people that studied economics, people that studied accounting, and if they produce the chef, you can be self-employed. Being creative, being innovative is one of those ways, and it's one of mo ṣe wà lórí Naija. Ẹ máa sọ̀rọ̀ lọ mo fẹ́ yọra mi kúrò kí n gbọ́ mo fẹ́ fi sẹ́ẹ̀tì ẹ̀kọ́ yẹn sálẹ̀ ni ẹ máa sọ̀rọ̀ yín lọ wà pẹ̀lú. Okay, so here is an example of that. So káwọn èèyàn wà creative kọ́ create jobs fúnra wọn by creating jobs ìwọ fúnra ẹ̀ gan you employ more people bẹ́ẹ̀ ṣe máa drive down unemployment nìyẹn. So you are not waiting for the government to do everything, you are not relying on the government to feed you. That's another way. Are we ready to do that? Mo doubt pé àwa èèyàn wa ready láti ṣe bẹ́ẹ̀. Tẹ́ bá wá síbí báyìí nísìnyí, for example, I live in the UK. Tẹ́ wá wo àwọn small businesses. Most of the small businesses ta níbí báyìí tí máa sọ wípé àwọn foreigners ló ní wọ́n kọ́ ẹni believe. Wọ́n ṣáà ń ṣe òyìnbó now, they are foreigners. Ẹ máa rí small shops. Tó ṣe pé àwọn èèyàn ṣí and they are living, they are doing fine. So, kò sí rí títà ṣe lè ṣe bẹ́ẹ̀ náà Nàìjíríà. Èmi mọ̀ pé people will say, okay, nítorí kò sí náà, kò sí àwọn nǹkan báyìí, kò sí àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. But ẹ jẹ́ ká rántí pé kò ṣe gbogbo business ló ń lo náà. Àwọn Igbo ń survive lẹ́kọ̀ọ́. Ṣèbí spare part làwọn ń tà yẹn and they are surviving spare part ò ní ìdí náà nà. So there are other parties. Àwọn tó ń ṣe party service, iná wo náà need? Wọ́n need iná àwọn tó ń rent out shares. Ìyẹn make ẹ̀ gan now. You look at shares every Saturday ló ń ṣe party ní ilẹ̀ Yorùbá particularly àwọn la máa ń ṣe party to Nigeria every Saturday ẹ máa rent tó wá rent chair lọ́wọ́ yín ẹ máa rent tó fẹ́ wá rent canopy lọ́wọ́ yín ẹ jẹ́ abára wa sọ̀tọ̀ ṣe máa láwọn èèyàn tó ṣe pé engagement iṣẹ́ wọn nìyẹn pé engagement o wọ́n kó àwọn onílù lọ wọ́n kó àwọn tó máa jó fún wọn those things are just part of it. Entertainment ìwọ́n tó bá lọ study entertainment tó sọ pé area yẹn theatre studies and so on and so forth. To study in the university, those are areas you can explore. Ẹ má dúró de Buhari, dúró de federal government, or you are waiting for your state government to provide you jobs. They don't have time. Àwọn tó ti ráyè tara wọn, wọ́n máa ráyè títí ní. Wọ́n ti ẹ̀dẹ̀ ní time fún yín títí wọn. Ń gbé wọn wọlé ti tara wọn lọ́ba wá wọn ọ̀bá ti citizens wa. So I want us to have a rethink of this. Àwa fúnra wa a lè gbára wa lóko ẹrú. Okay, àwọn gọ́ọ̀mẹ̀ntì wa wọ́n ti fi wá sínú slavery. Ṣó yẹ yín sìn? Then àwa fira wá sínú mental slavery. Ṣó yẹ yín sìn pé thinking wípé àwọn politicians nìkan lè solve gbogbo problem ta ní Nigeria is a lie. That's mental slavery. Why are you educated then? I am sorry to say this. That is why you see some tó ṣe pé wọ́n tiẹ̀ ka much náà but tẹ́ bá rí wọn. They are very sharp. Wọ́n tún bẹ́ẹ̀ tàjú ẹni tó tún kà lọ. So àwọn èèyàn jẹ́ máa ń ṣì kíni gbé fúnra wọn. Ìgbà míì ṣẹ́rí kéèyàn kàwé ó yàtọ̀ sí pé kéèyàn wà intelligent. Ó lè wà learned kó ní degree lóríṣiríṣi and still not be intelligent. So there are two different things entirely. I want people to stop. Mo fẹ́ kó stop láti máa da gbogbo ẹ̀ papọ̀ fúnra wọn. So that is for the part of Nigeria. So ṣé títí Nigeria yẹn ṣe ó clear pé àwa fúnra wa we can be innovative, we can be creative, can help ara wa, ká jọra wa kúrò nínú oko ẹrú. Àbí ṣọ̀rọ̀ mi yẹ yín sìn. Take for example kí tún lọ lára wa ń ṣe tàwa ní diaspora.
ṣé mọ̀ pé ẹlòmíì ready láti kówó lọ lé pé àwọn fẹ́ lọ dá business there káwọn fi bílẹ̀ but nítorí pé bí nàìjíríà ṣe rí lọ́ọ̀ ṣe fẹ́ lọ wọ́n mọ̀ pé òkè táwọn bá dá business ilẹ̀ ó máa kú gbẹ̀yìn náà ni and it is true bó bá ṣe ń dé báyìí àwọn èèyàn tó máa bẹ́ẹ̀ pa àwọn èèyàn tó máa tó ṣe pé owó ẹ̀ lọ́ fẹ́ gbà wàá rán wọn níṣẹ́ pé bá mi ra báyìí bá mi ra báyìí bá mi ra báyìí because you cannot do it alone tó bá máa fi wádìí lọ wádìí bọ̀ ọ máa jẹ ohun ẹ̀rù náà ni so those things are putting people off ṣe ti rí bẹ́ẹ̀ báyìí sìn pé àwọn tó fẹ́ ṣe gan pàpà àwọn tó máa pa wọ́n lọ́nà tó ò ní jẹ́ kọ́ rí ṣe gan ló ń dúró dè o ṣe rí pé it's real bondage and we have to break that bondage so ẹni tó bá fẹ́ ṣe irú business bẹ́ẹ̀ yẹn sìn then láti diaspora ó mì pé o gbọ́dọ̀ kó pátápátá kúrò ní diaspora kó padà lọ́lé ló fi lè ráyè ló fi lè rójútùú tó lè fi ṣe business yẹn tó ṣe pé èèyàn kankan ò ní cheat ẹ̀ but without that tó ń kówó fún yàn ẹ bá mi lọ́nà tó báyìí sínú ọjà ṣọ́ọ̀bù mi ẹ bá mi ṣe báyìí bá mi ṣe báyìí no we have seen it fail and it will continue to fail dishonesty and so on and so forth so there is a new problem gidi gan ní Nàìjíríà yẹn we have to be honest àjọba Nàìjíríà jẹ́ ní kò yẹ pé ó pọ̀ ní side country side kan lọ ní tá a bá ń sọ 70% àwọn politicians 30% àwọn tá a jẹ́ citizens àwa náà contribute to it we are not ready to help ourselves so that is that. tí máa ń mú nǹkan tí mo sọ yìí kí wọ́n transfer ẹ̀ padà wá sínú ọ̀rọ̀ struggle wa ọ̀rọ̀ Yorùbá nation it is the same thing cherry mental slavery abára wa nínú Nàìjíríà yẹn which tí mo discuss tí mo analyse lórí show yín ní àná yẹn náà òun náà la tún gbé wọnú struggle mental slavery pé okay nǹkan báyìí lọ sọ fún wa nǹkan yẹn náà la gbọ́dọ̀ ṣe okay ẹ lọ síbi báyìí o ẹ lọ ṣe báyìí ẹ lọ síbi bẹ́ẹ̀ yẹn o ẹ lọ ṣe bẹ́ẹ̀ yẹn àwa a lè ronú ká lo initiative wa pé okay this is the right thing to do this is what you want to do mo sọ something lánàá ní lórí show yín pé listen you people don't know how powerful you are nítorí pé ẹ mọ right yín ni ẹ̀yin lẹ employed àwọn leaders yín you can tell them to leave at any time let's be honest with ourselves ẹ̀yin lẹ pè wọ́n ẹ̀yin lẹ rán wọn níṣẹ́ ẹ̀yin lẹ bẹ̀ wọ́n níṣẹ́ tẹ́ bá jẹ́ sọ fún wọn okay ní stage tá a dé yìí o we don't want you guys any longer then ẹ fẹ́ wọn nìyẹn let's be honest with ourselves so your leaders cannot continue to dictate to you tó bá ń ṣe nǹkan tó wrong kò mí pé torí pé èèyàn jẹ́ leader ó mì pé nìyẹn ó pure ó mì pé kò lè ṣe nǹkan tó wrong is the lie that's fast so ẹ̀yin o let's bunker mentality so àwa táwa jẹ́ ọmọ Yorùbá and they stand ground in you can stand your ground and tell them this is what you want wọ́n máa ní lọ báyìí tẹ́ bá sọ pé no kí ni wrong àwa náà lọ rori we don't want this you are working for us àwa la take care as our leaders tó bá ti mọ̀ pé ò fẹ́ nǹkan tá a fẹ́ you can go and this is another method and this is another way tá a lè fi reconcile gbogbo wàhálà tó wà láàrin ara wa táwọn leaders máa bára wọn jà tẹ́tí bẹ̀ wọ́n títí di pé come together kẹ́ resolve kínní tọ́jú ẹ̀jẹ̀ arítọ́ náà wọ́n ṣe ẹ̀yin ọmọ Yorùbá fúnra ara yín kọ́ ẹ̀yin ò ṣe wá together tẹ́ bá wá together tẹ́yìn sọ pé ibi ìlà ń lọ nǹkan tá a fẹ́ lọ ṣe rè ṣe rí àwọn leaders yẹn wá sáré tẹ̀lé yín lẹ́yìn ṣé mo kúrá wọ́n á tẹ̀lé yín lẹ́yìn so that is it so nǹkan tí mo rí òun náà nìyẹn so we are not free from that mentality mental slavery yẹn is still there so based on those analysis tí mo ṣe yẹn I don't think we Yorubas are ready for afẹ́gba òmìnira ẹ̀ ọ̀tọ̀ ni pé kí nǹkan ń wá ọ̀tọ̀ jẹ́ ni pé kí èèyàn ti ready so ìkíní yìí ó wù àwọn ọmọ Yorùbá but as far as I'm concerned àwọn ọmọ Yorùbá wọn ò tí ready so this is àwọn kan tá a gbọ́dọ̀ máa ṣẹlẹ̀ láti enlighten àwọn èèyàn wọ́n bẹ̀rẹ̀ sí ká máa yọ gbogbo kíní yẹn lórí wọn wọ́n dẹ̀ mọ̀ pé okay ẹlòmíì mọ̀ pé òun lágbára kí ló yẹ ká ṣe ń pè ní okay democracy we call it the government of the people by the people for the people ẹ̀yin lẹ́yìn gọ́ọ̀mẹ̀ntì yẹn ẹ̀yin náà fúnra ẹ̀ tún lè yọ ẹ̀yin lẹ́ I mean you voted for the government ẹ̀ dẹ̀ sọ pé títà ìgbà tó we don't want you government any longer that is what we mean by democracy same thing don't apply to our leaders yìí fún ọba ṣe nǹkan tẹ́ fẹ́ you can tell them it is time you leave ẹ máa lọ nǹkan táwọn ọmọ Yorùbá fẹ́ rè so ẹ̀yin fúnra náà yín o ẹ̀yin ọmọ Yorùbá